Good. 3, 2, 2, 2, 2. Good. 1, 1. One more. Good. You'll be better. Oh, we call him a lady. Oh, she buy me get it back. Yeah, Tashi. Tashi, what did they call you? It's me. It's all right. I'll be right back. Mo sì lọ fún ní bá mi actually. Mo kọ̀ láti bù díẹ̀ lọ. Tí mo mi ò mọ̀ pé ó máa wúlò báyìí. So sorry again. Yeah, you get it. Bala ṣùgbọ́n. Sewa tí ò pé kan. Professor Pom tó sùn ní àbíkẹ́. Daniel no pick up. Tí Sewa bá sùn Daniel náà sùn ní àbí kíni? You understand? Daniel pick up, Sewa pick up. Kí ló ṣẹlẹ̀? Ìyẹn kú sì kúrò lọ́nà jọ. Ṣé lélẹ̀? Sewa don't pick on me. Bẹ̀lẹ̀, ó yẹ kó ti rìn ní ìbẹ̀ báyìí sọ. Come on, jẹ́ kí mi náà try láti lọ freshen up, ṣó yẹ? So they feel better. Do you need anything? Yes, I want you. I need you. Through the night and broken days, you just stood by me.
attention, your love, your commitment, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI. Wọ́n ní ojú tó máa bá mi kalẹ̀ kò kí n ti òwúrọ̀ ṣe bí. Life can be distracting. Everybody chases something. You show me love in all you do, ṣùgbọ́n má jìnnà sí mi rárá. I need your attention, your love, your commitment, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI. Bí mo bá dìyàn lọ́wọ́ mú, ọkàn mi á tutù. Through the night and broken days, you stood by me, onítẹ̀mí. You show me love in all you do, ṣùgbọ́n má jìnnà sí mi rárá. I need your attention, your love, your commitment, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI, yeah. OKO MI, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ OKO MI. Ojú tó máa bá mi kalẹ̀ kò kí n ti òwúrọ̀ ṣe bí. Kó máa yá ẹ. Ẹbí ló wà. Bí mo wà. How are you? Tí n pe nọ́mbà ẹ̀ tó pick ẹ̀. Sọ́run wà nínú yàrá. Wọ́n ní scared me. Ó sì ń pe Daniel náà pick ọ̀ ìbọn ló wà. Mi ì tí ì rí wọn látàárọ̀, wọ́n máa wà nínú yàrá wọn. Mi ì tí ì rí wọn. Okay. Mo ní kí wọ́n sọ fún ẹni pé ó máa pẹ́ mi díẹ̀ kí n tó délẹ̀ ni. So wọ́n láwọn meeting kan lọ́fíìsì. Ìtorí ẹ̀ mo ṣe ń dáná. Má worry, má jẹun tí n bá ti dé. Kálọ̀ pick ọ̀ ni mi tún ní ṣe wàhálà tún wá sí. Okay? Jẹ́ kí n máa lọ. Dúró. Báwo ló ṣe ń ṣe báyìí náà? Báwo ló ṣe ń ṣe báyìí fún mi? Àná, ìṣe ló aago tó fi wọlé báyìí very late. Tó fi wọlé lọ́kọ̀ lọ sùn ni. Èní náà ó ti sọ pé ó máa pẹ́ kó tó dé tí mo pé ó máa dé mo tètè ń dáná pé mi àti ẹ máa ní a máa spend time together. Babe, jẹ́ n sọ̀rọ̀. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Kí ló ń ṣẹlẹ̀? Ṣé wò kí n bá mi rò ó ni? Àná ó wọlé dé very late. Ó lọ sùn ni. Èní náà ó tún sọ fún mi pé ó máa wọlé dé ní late. Báwo kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ó ráyè tèmi látìgbà tí mo ti wá sílùú tí mo ti dé sílùú yìí. Ó ráyè tèmi, ó fún mi time rárá. Iṣẹ́ ìní, ṣé fọ́níṣọ̀ ni mí ni? Ṣé kò tájọ́ sọ ni? Ṣé kò tájọ́ sọ tèmi àti ẹjọ́ sọ ni? Àbí kò tó bá mi sọ ni? Kò tó wá kò tó ní kí n wá? Kí ló ń ṣẹlẹ̀ gangan náà? Ó jẹ máa rò náà. I'm sorry. Mi ní time láti sọ lẹ́yìn sí. Tí mo bá ti dé, a máa sọ, okay? Okay. Má pè mí o, má wulẹ̀ pè mí o. Àbí wọ́n kí ni wà nílé ìbáyìí?
Ọ̀rẹ́ ẹ̀ bíi ti báwo? Mo kọ́ tó ṣẹlẹ̀. Ṣé wo lọ ṣe tó rẹ̀? Àtàárọ̀ ni mo ti ń dáná ni mo ti ń clean gbogbo rooms. Ó ti rẹ̀ mí mo kò fẹ́ sùn ni. Mo fẹ́ sùn, mo fẹ́ fọwọ́ kàn ọ́ ló fẹ́ sùn. So èmi àti ẹ ò lè sún mọ́ra wa mọ́nu lé. Ó rẹ̀. Ó rẹ̀ mí gan-an, ó rẹ̀ mí. Bí a ṣe nǹkan tá a fẹ́ ṣe. Ní sùúrù tó bá dàárọ̀ àkókò tuntun a máa ṣe náà. Àtàárọ̀ yẹn gan ló máa ń náìsì jù. Ó jẹ́ kó yé ẹ. Wait a minute. So èmi àti ẹ fẹ́ sún mọ́ra wa ń sìn. A ṣe máa fi time sí ká tó sún mọ́ra wa, right? So a máa ní time stable fún gbogbo nǹkan. No, 5 a.m. Ó yá 5 a.m. What? So 5 tí mo máa jí tí mo máa ṣe prayer tí mo máa wẹ̀ láti máa rush lọ síbi iṣẹ́. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí? Jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe jọ̀ọ́. Màá kàn lie down ni o. Màá kàn lie down. Yá, wọ́n ṣe. Are you for real? Má ṣe náà. Kò ní ìsúnmọ́. Ọ̀sán mi ṣe mọ́. Kí ló wá ń ṣe báyìí? Ní wọ́n ti rẹ̀ mí náà, mo fẹ́ sùn. Ṣebí máa kàn lie down, wá dé máa ṣe nǹkan tó ń ṣe. Mi ò sí mú ìgbìmọ̀ tó yọ lọ́rùn nípa sùn. Báwo ló ṣe wá ń ṣe? Ó ti rẹ̀. Mi ò ti ṣe wàhálà látàrọ̀ so I want to sleep. Stop now. Mo sọ fún ẹ pé ó rẹ̀ mí mo wà lọ́fíìsì látàrọ̀. Kí n súnmọ́ ká sùn báyìí náà. Mo máa listen sí yàn náà. Ó bá mi sọ̀rọ̀ sí mo gbọ́. Ó náà ṣe báyìí sọ̀rọ̀ wọ́n náà gbọ́ náà. Ó ti rẹ̀ mí. Through the night and broken days, you stood by me, only me. You showed me love in all you should. I need your attention, your love, your Daniel. Oh, nice. Not bad. Okay, Jerry. Okay, mo fẹ́ sáré dé ọ́fíìsì. Why so early? Oh, mo ní important meeting kan pẹ̀lú àwọn business partner mi. So torí ẹ̀ mo ṣe sáré lọ. It's okay. Kò sí wàhálà. Jọ̀ọ́, mo fẹ́ kó bá mi mójútó Sewa. Kí ló ṣe? No, kò sí nǹkan tó ṣe. But ó kàn complain fún mi pé ó rẹ̀ òun stress ara òun jù lánàá. Mi ì dẹ̀ mọ nǹkan tó ṣe so mi fẹ́ kó ṣe wàhálà kankan. There is stress ara ẹ̀ lánàá. Yàtọ̀ sí oúnjẹ tó sọ fún òun fẹ́ ṣe fúnra. Kò sí problem, màá bá yín tọ́jú. Thank you. Meanwhile, breakfast ready. Ṣé inú ni dúró jẹun kẹ́ tó máa lọ sí ọ́fíìsì? No, má worry nípa tèmi. Màá sort ara mi lọ́fíìsì. Just be fine. Sí wàhálà. All right. Sí wàhálà. Kí bánújẹ́ jìnnà sí wa kó má pọ̀ tá mi kó lè ríran wò torí mo kàn ń jọ kó má pọ̀ tá mi kó lè ríran wò ọ̀la kó lọ jẹ́ gbèsè. Sewa, báwo? Ẹ̀gbọ́n mi jáde sí wọn ní rẹ̀. Tòótọ́ ni ó rẹ̀ mí gan-an, ó rẹ̀ mí. Kí ló ṣẹlẹ̀? Ó fàṣẹ mọ́jú ni. Lẹ́nu wọ̀ after exercise tá ṣe lánàá pẹ̀lú nǹkan tó wá fi mí ṣe nínú ilé ìwọ tún sọ pé ṣé mo fàṣẹ mọ́jú. Kí wọ́n ló sọ pé ẹ́ńjìnì ẹ gbéra náà àbí? Ọlọ́run ó lo nǹkan ni. Èmi tó jẹ́ pé òjijì ló bá mi ò plan fún. Ìyẹn bẹ́ẹ̀ lójijì. Ó bá mi lójijì ni èmi àti òjò plan fún mi àwọn pé nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ lẹ́yìn omi tí mo mú after exercise. Mi ò lo nǹkan kan. Wo ọlẹ́dàá mi ò ṣe pé mo bẹ́ ẹ nínú ilé yìí. Ọlọ́run ò ṣe pé tó bá jẹ́ pé mi ì bẹ́ ẹ nínú ilé yìí. Ilé ayé mi ò bá wà miserable. Ọlọ́run. Ẹ sí wàhálà. Mo ń gbé kí n tiẹ̀ fi ẹ́lẹ̀ gan ni kò rest. Wo ó mọ nǹkan jẹ́ kí n rest. Tí bá ti rest ká tún wá continue má stress mi kẹ́ stress mi wo stress yẹn ni mo fẹ́. Mo bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn sí wàhálà after all ẹ̀gbọ́n mi náà ní tètè dé. Kò ní ẹ̀ kí n tètè dé alẹ́ pátápátá ni. Nǹkan tó máa ṣe fẹ́ mi ni pé mo ń dáná lọ́wọ́ báyìí wọ́n ṣá stay
Kó brush set ara ẹ̀ padà sórí bed. Ṣé yẹ àmì ìtàn yìí sí yẹn lẹ́kì yàrá máa tutù. Ṣé ẹni bá ti gbóúnjẹ wá fún ẹ lórí bed? Máa tún kó bọ̀ ẹ́. Bẹ́ẹ̀ ni tiẹ̀. Ṣé ọkọ mi? Màrí ẹ̀ bèrè pẹ́. Okay. All right, yes, all right. Òjòrò ẹ̀ pọ̀ látàrí òpé mi ìbí ẹ̀. Òjòrò ẹ̀ pọ̀. Ó lájú lẹ̀. Ó yẹ kó ti mọ̀ pé mo ìwà yìí mo máa ń win in everywhere, honestly. Màá ń nú ẹ lórí géèmù. O mọ̀ pé orí other game náà professional ni wọ́n gbé gẹ̀ẹ́sì. A ti gbà yí pé o ti nà mí nú ilé. Jẹ́ àwa fowó sí, jẹ́ àwọ̀ inú ilé. Tí n ṣe máa ṣe é wò ó nílé rìn mọ́. Èmi. Ó mọ̀ mi. Bẹ́ẹ̀ tí mo máa fi rán mi jáde secondary school. Lọ́bìnrin lọ́wọ́ ẹ̀gbọ́n. Máa you don't know. O ti rí bẹ́ẹ̀ tún ti gbélé bẹ́ẹ̀ ọ́. Aṣojú mo tiẹ̀ ti mú olójoro ni ẹ òjòrò ẹ̀ pọ̀ olójoro ni ẹ. Gbàgbé mo ń play. Olójoro ni ẹ. O ti rí 6-2. Olójoro. Ká fún báyìí 6 báyìí. Ẹ̀gbọ́n. Ọkọ ta ọkọ pé. Ọ̀tá ń jẹ́ òpè ò gbọ́dọ̀ fọ́ọ̀mù ẹ̀gbọ́n. Òjòrò ni àbúrò ẹ̀ ń ṣe fún mi látàárọ̀. Ẹ wo ẹ̀gbọ́n mo ti bá ayé girlfriend yìí. Ṣe rí physically bó ṣe wáyé mo ti bá ayé ẹ̀jẹ̀. Emotionally ó wà down báyìí. Ẹ̀gbọ́n spiritually kò balance. Kí ló ṣẹlẹ̀? Àmì òṣèré psychologically mò ń ṣe fún lọ́wọ́ tẹ́ fi wọlé bóyá kẹ́ wá gbálẹ̀. Ó ti nà tó yẹn. Gidi. Ó jẹ́ kó nà ẹ́. Okay, má worry, jẹ́ kí n lọ freshen up, máa gbèjà ẹ̀. Àwọn jẹ́rìí ẹ̀wọ̀ Olùgbèjà àgbáyé ẹ̀yìn báwo. Má bọ̀ jẹ́ kí n bá tiẹ̀ jẹ́ physically. Kí tún psychologically mò ń lò ẹ́ lọ́wọ́ yìí ó ti yíwa lè wà. Má ṣòjòrò. Bó fẹ́ kà sí báyìí. Kà fọ́ báyìí. Lọ bá jàre lè lọ rí wọn. Ó yẹ kà sí níwájú 6-1. Bọ̀bọ̀ fà. Mo wà ìwọ́n kọ́. Oh, serious. Èmi tí mo ti ready látẹ̀kùn. Mo fẹ́ bèrè pé ṣé wọn náà ti ṣetán. Ìyá yìí ńkọ́. Ẹ ti ń jáde ńlé. A máa pàdé ń bẹ̀ ń sìn. Stop now, mo ti ready, mo ṣe ń bá ẹ sọ̀rọ̀, èmi gan ti múra. Mo kàn ń dúró de Sewa. Sewa! Bóun ló gbọ́ tí wọ́n ń pè é. Sewa! Ó yá now. A máa jọ pàdé ń bẹ̀ ń sìn sìn. All right. Babe! Babe. Yes. Fine, o ti wọ aṣọ. Kí ló ṣẹlẹ̀? O ti wọ bàtà. Kí ló dé? Mo ti ń múra, ó ṣàrí, mo ti ń múra. Mo wá ní pé ẹ dúró, come to think of it. Wọ́n pé sinimá là ń lọ. Tó yẹ pé ká máa jẹ popcorn, ká máa jọ sọ̀rọ̀. You understand? Ká máa jọ gist. But ìwọ mo mọ̀ pé 100% orí fóònù yìí ló máa wà tó a máa tẹ fóònù. Tí ẹ pé o ò ní ráyè tèmi. So mo wọ́n ní pé jẹ́ àkókò mú àbúrò ẹ̀ dání. Yes now. Are you joking right now? No, mo ń bèrè lọ́wọ́ ẹni. Èmi àti ẹjọ́ ní date. A jọ ń lọ sí cinema. Okay, so ká wá mú àbúrò mi dání láti lọ ṣe kíni? Èmi àtàwọn ọ̀rẹ́ mi ti jọ ní plan already, oníkálukú ti mú ìyàwó ẹ̀ dání. So mo wá mú fiancé mi dání nsìn. A máa wá dé cinema. So kí làbúrò mi máa ṣe bẹ́ẹ̀? But o mọ̀ nǹkan tí mo ń sọ. You know what I'm talking about. I don't. Make it make sense to me. Let your brother come and keep my company. You know wàá máa tẹ fóònù ni. So kò sí point kémi àti ẹjọ́ lọ. Nǹkan tó ń ṣe ni. Àjọ mọ̀ ni. We both know it. Ṣé wàá ṣe bí kò sí ṣá? Because nǹkan tó ń sọ ń sìn ti jọ nǹkan mi létí. Ṣé kí n má ṣiṣẹ́ ni? Tí n bá tẹ fóònù ṣùgbọ́n mò ń bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ ju pé mò ń sọ̀rọ̀ business lọ ni. Then mo sọ fún ẹ pé mo fẹ́ lọ tẹ fóònù bẹ́ẹ̀. Àbí nǹkan tí mò ń ṣe kò ń ṣe fẹ́mi àti ẹni kí n má ṣiṣẹ́ mọ́. So kò sí point kémi àti ẹjọ́ ń lọ. Kò sí point. Mi ì rí point. No, it's true. Mi ì rí point. Jẹ́ kókó jókòó sílé. You are joking, right? Oh, I'm not.
I'm not. I'm walking away. Jẹ́ n jókòó sílé. Eléyìí ò kì í ṣọ̀rọ̀ jó. I'm not going. No, listen. Èmi àti ẹjọ́ máa lọ, àbúrò mi ò lọ. Mo promise ẹ pé mi ní tẹ fún ti bá débẹ̀. So let's go. Wo, without your brother, I'm going nowhere. Àbúrò mi ò lọ. O dẹ̀ jókòó sílẹ̀ fún bàtà kó jẹ́ lọ. Mo jókòó sílé. Wo mi tí mo ṣe ń lọ ẹ̀yin mi pakọ́ mi ló máa wò lọ. Àbí Daniel àti Sewa jọ. Ẹlẹ́dàá ọ̀run bọ́ máa pa Daniel. Màá gbàgbé pé ọmọ ìyá mi ni Daniel. Sewa máa pa àbúrò mi tó. Bí mo bá dìyàn lọ́wọ́ mú ọkàn mi á tutù. Through the night and broken days, you stood by me, onítẹ̀mí. You showed me love in all you do, ṣùgbọ́n má jìnnà sí mi rárá. I need your attention, your love, your commitment, yeah. Ọkọ mi, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ ọkọ mi, yeah. Ọkọ mi, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ ọkọ mi. Wọ́n ní ojú tó máa bá mi kalẹ̀ kò kí n ti òwúrọ̀ ṣe bí. Life can be this party, everybody chases something. You showed me love in all you do, ṣùgbọ́n má jìnnà sí mi rárá. I need your attention, your love, your commitment, yeah. Ọkọ mi, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ ọkọ mi, yeah. Ọkọ mi, ìfẹ́ ayé mi. My husband, my answer prayer, Adeyemi ayọ̀ ọkọ mi. Get out. No, come on. No. She had a bit too much. It's all right. It's fun though.
Daniel, can you please explain to me what is going on between you and my girlfriend? Koyemi, Ajade, I will leave. So what's the problem? Are you mad? Ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ gan? Ìwọ ló ogun are you mad nínú ọ̀rọ̀ tó wà lẹ̀? Èmi ló ń bá sọ pé kí ló ṣẹlẹ̀ gan? Anyway, kí ló ṣẹlẹ̀ náà? Mo jáde pẹ̀lú girlfriend yìí, mo dẹ̀ gbé padà wálé. Torí mo fún ẹ ní opportunity láti wà pẹ̀lú girlfriend mi. O gbé ọmọ yẹn jáde láti àárọ̀. Ṣé ọmọ yago tẹ̀ ń wọlé ṣá? Ìgbà tó tún wá fẹ́ gbé ọmọ yẹn wọlé, ọmọ yẹn ti yó. Ṣé gba ṣe jáde ẹ̀ kò ń ṣe pé kó lọ ní fàájì ni? Ọmọdé ìjó nìyẹn mo dẹ̀ gbé wálé. Girlfriend mi. Èmi mo mú jáde mo dẹ̀ mú padà wálé, so what's the big deal? Ọmọ tó kún wọ́n tó yẹ tó yẹ pé mo stress ọkàn ẹ̀mí mi fẹ́ bọ́ tí mo ṣe gbé. Girlfriend mi ló kún. Torí ẹ̀ mo yẹn kí yín tẹ̀ dá mi lóhùn. Girlfriend mi ló kún, kí ló fẹ́ ṣe? Ṣé o fi ìpè mi mọ nǹkan tí mo lè ṣe ni? Ṣé o realize pé ọmọ yẹn ni mo fẹ́ fẹ́? Tẹ fẹ́ fẹ́. Yes. Ẹ fẹ́ náà náà. Yeah. Àìmọye èèyàn tó máa jẹ́ pé slaughter ló ń gbọ́mọ lọ tí ò ń ṣe altar. You might be leading her to the slaughter, not the altar. Ẹgbẹ́ wo mo fẹ́ mú tàn pẹ̀lú ọ̀rẹ́ mi, ṣe ti ṣe tán. Ṣé mi ti ṣe tán? Ní ṣe ti ṣe tán náà, ọ̀rọ̀ tẹ́ ń bá mi sọ kò kàn mí náà. Akẹ́fẹ̀ẹ́ ní inú wa ní yàrá ẹ lọ bá bí akẹ́ domi gbóná sí létí ọ̀tí aká lójú ẹ̀ lè bá sọ̀rọ̀ kẹ́ bá ní conversation, á lè sọ bí fọ́ọ̀nù yẹn ṣe rí. Because mo mọ wáì tó ṣe ń dùn yín báyìí, mo gbọ́ mo jáde, mo gbé padà wọlé, ṣé mo fílẹ̀ síta ni? Ẹ wo, mo ń jáde ẹ̀gbọ́n. Alátiṣe ni a máa ti ṣe ààrẹ. Èmi ni kí n bá yín drop ẹ̀ sílé ni, kó má dàbí kó di ilẹ̀ ṣú. Ó dàbọ̀. Èmi ti fọwọ́ ara mi ṣe rẹ̀ mọ́. Sewa, mo ń béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn for the last time. Kí ló ṣẹlẹ̀ láàrin wa àtàbúrò mi? Ọ̀rọ̀ ọdẹ wo ló ń béèrè lọ́wọ́ mi? Kí ló máa ń ṣẹlẹ̀ láàrin mi àti àbúrò ẹ̀? Ọ̀rọ̀ ọdẹ ló ń béèrè lọ́wọ́ mi náà. Sewa, má pretend. O gbọ́ mi dáadáa. Nǹkan tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ ni kó dá mi lóhùn. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa àtàbúrò mi? Ó ṣe lọ béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ kí ló ń ṣẹlẹ̀ láàrin wa? Kí ló máa ṣẹlẹ̀? Ọ̀rọ̀ ọdẹ ò jẹ́ gbọ́rọ̀ tó ti wọ́gán gbọ́rọ̀ tó ń sọ. Kí ló máa ṣẹlẹ̀ láàrin mi àti àbúrò tiwọ́? Ọ̀rọ̀ ọdẹ ló ń béèrè lọ́wọ́ mi náà. Kí ló máa ṣẹlẹ̀? Èmi ni mò ń béèrè ọ̀rọ̀ ọ̀dẹ̀ lọ́wọ́ ẹ̀ àbí? Èmi ni mò ń sọ̀rọ̀ ọ̀dẹ̀. Mò ń bi ẹlẹ́rọ̀ ń sìn kò jẹ́wọ́ fún mi kémi àti ẹjọ́ yanjú ẹ̀. Ó ń sọ fún mi pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ àbí? Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin èmi àti àbúrò ẹ̀. Lọ béèrè lọ́wọ́ ẹ̀. Come on náà, ṣé aṣẹ́wó ló pè mí? Ṣé aṣẹ́wó ló gbé sílé ni? Mo mọ̀ mí náà. Kí ló máa ṣẹlẹ̀ láàrin èmi àti àbúrò ẹ̀? Ó jẹ́ ń sọ̀rọ̀ báyìí, ó sọ ọ̀rọ̀ tó tiẹ̀ ń sọ kò make any sense. Ṣé wàá ṣọmọ kí mi ti sọ fún ẹ pàṣẹwó ni? I'm just asking now, what is going on between you and my brother? With your blood brother? Ṣé o wà okay? Ṣé mo wà okay? No problem. Alátiṣe mi máa ti ṣe ààrẹ. Ilẹ̀ máa tó mọ́. Jẹ́ kílẹ̀ mọ́. Kí ló fẹ́ ṣẹlẹ̀ tílẹ̀ bá mọ́? O ṣe. Ṣó mọ̀ pé time tó máa padà ò tí ì pé. O sì ní bóyá bíi 10 days. Ṣé o rí 10 days tó kù? Hòtẹ́ẹ̀lì ló ti máa lò. Mo ti ní plan mi ńlẹ̀. So mo máa dá ẹ padà sí hòtẹ́ẹ̀lì. Wàá wà lóòtẹ́ẹ̀lì. Mo máa wá bá ẹ lóòtẹ́ẹ̀lì. O máa kúrò nílé. Èmi ò lọ sí hòtẹ́ẹ̀lì kankan. Kí ló ṣẹlẹ̀? Mi lọ sí hòtẹ́ẹ̀lì kankan. Kí fi adúrú lé yìí lẹ̀. Kí n lọ sí hòtẹ́ẹ̀lì. No, mi lọ sí hòtẹ́ẹ̀lì kankan. Mo mọ̀ pé ò ní fẹ́ lọ. Ó ní reason tó ṣe ní fẹ́ lọ. Ó dẹ̀ ní reason tẹ́mi ṣe mọ̀ pé o máa lọ sí hòtẹ́ẹ̀lì. Ilé tà ń sọ̀rọ̀ ń pa adúrú ilé. Ṣé ilé ẹni? Ṣé bílẹ̀ mi ni? Èmi dẹ̀ ni mo lówó tí mo fẹ́ ná lóòtẹ́ẹ̀lì. Ò ń lọ sí hòtẹ́ẹ̀lì ló máa wà. Mo máa wá bá ẹ bẹ̀. Wo mi lọ sí hòtẹ́ẹ̀lì kankan. I'm not moving an inch and I'm not going anywhere. Kí ni reason tó ṣe ní lọ sí hòtẹ́ẹ̀lì? Ta ló máa dáná fún mi? Ta ló máa fún mi ní gbogbo nǹkan tí mò ń rí bí báyìí? Kò sí problem pẹ̀lú yẹn. Mo ti ní plan fún gbogbo yẹn náà. Má wulẹ̀ stress ara ẹ. Ẹni tó máa gbóúnjẹ àárọ̀ wá gbé tọ̀sán wá gbé talẹ́ wá. Ó ti wà. Mi lọ. O máa lọ sí hòtẹ́ẹ̀lì. Mi lọ sí hòtẹ́ẹ̀lì. O máa lọ sí hòtẹ́ẹ̀lì. Mi lọ sí hòtẹ́ẹ̀lì. Tó o bá ti fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Kò sí nǹkan kan. Mo ní kó lọ béèrè. Kò sí nǹkan kan. Ìwúrò ní òṣìwò nìyẹn. Ìwọ hòtẹ́ẹ̀lì ìranù wo nìyẹn? Ìwọ hòtẹ́ẹ̀lì òṣìwò ni mò ń lọ. Mi lọ sí hòtẹ́ẹ̀lì o. Mi lọ o. Wọ́n ti lọ. Ṣé o dẹ̀ máa tán padà? Jọ
ṣó jẹ́ wọ́n lówó ni àti ṣó mọ bọ̀dá gbé ìgàrí ni. àwọn jẹ́ bọ̀dá gbé ìgàrí. ìyàwó bọ̀dá mi nìyẹn náà ìyàwó ẹ̀gbọ́n mi lè ti suspect àti yẹn ti pẹ́ ń kó jẹ́ ìpọ́n chief. àbí ṣé kìí ṣe nǹkan tí mò ń rò kò ló ń ṣe. kí ló ń ṣẹlẹ̀ hold on ìyàwó bọ̀dá ẹ̀ lórí wá dẹ̀ kí wọn kí ló tó wá ń sábí ẹni tó jẹ gbèsè. mi ò lè kí wọn because mo fẹ́ mú wọn lọ́rùn ọwọ́ ara ń fún mi pọ́n ṣe ṣìnà mo dẹ̀ fẹ́ mú wọn báyìí gidi. òun fura pé ìyàwó bọ̀dá ẹ̀ ń ṣe ṣìnà ó wá fẹ́ mú wọn lọ́rùn ọwọ́ ò nídìí ọrùn ọwọ́ kankan eléyìí gangan yìí ọrùn ọwọ́ ni in fact ọrùn orí báyìí ni ó mú wọn. ìdàgbóyè ga pẹ̀lú ìyàwó bọ̀dá ẹ̀ ó dẹ̀ ń suspect pé ìyàwó bọ̀dá ẹ̀ ṣe ṣìnà báwo rí confam ni. sọ fún jọ tí ẹ kọ́kọ́ bá mi sọ fún bọ̀dá ẹ̀ náà pé kò ní ìdí kan wálé mọ́ wàá wọ̀ ní nǹkan tó fẹ́ dé bá kò sí nǹkan kan náà I'm very sure ó tán. bọ̀dá yìí last ọmọ tó nà nínú ilé tó nà nínú ilé wọn yẹn níbi tí àǹtí yẹn ti ń bọ̀ yẹn wàláì ọmọ sàfẹ́ máa kó ìfún ẹ̀ ń tà torí ọmọ yẹn pariwo ìfún mi ni o ibi ìfún mi lọ́kàn bẹ̀rẹ̀ àwọn sáré kiri tó ń gbọ́. sọ̀rọ̀ ìyàwó bọ̀dá mi nìyẹn. àwọn ò lè ní oúnjẹ abẹ́ mọ́ kò lè sí kankan tí bọ̀dá ẹ̀ máa tọ́sí wá ń lọ yìí. kò sí wàhálà. it's finished. báṣìírí ilé bá tú ilé àdàrú àdàwòrán. kò sí nǹkan tó fẹ́ bá mi sọ o máa kúrò nínú ilé ni mo sọ fún ẹ. yóò ṣe ìjọ náà mo ti ń bẹ̀ mo ti ń bẹ̀. èmi kọ́ ló ń bẹ̀ kò sí nǹkan tó fẹ́ bá mi sọ. ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀? lọ́wọ́ ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ so tó bá fẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi bó ṣe máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ni o rí pé mò ń ti báàgì lọ mo fẹ́ léèyàn jáde kúrò nílé o di báàgì mọ́ mi lọ́wọ́. ẹ̀gbọ́n mi ò kọ́ lè máa wo yín ràn kẹ́ máa ti báàgì lọ gbogbo alájọ ń gbénu ilé tó bá ṣe ẹ̀yìn ẹjọ́ sọ ẹ̀ sẹ́ẹ̀tì kí ni ìwọ náà ṣe fẹ́ gbọ́n mi. má bẹ̀rẹ̀ nǹkan tí mo ṣe ojú bá mi bẹ̀ ẹ́. ṣoṣù ọ̀pára ẹ yáṣá sórí ẹ ti dàrú ni. ok so ò ń béèrè lọ́wọ́ ẹ̀ ń sìn pé kí ló ṣe fún mi kó wá rojọ́ kó lè dájọ́ fún mi àbí kó lè bá mi wí. mò ń bá fiancé mi sọ̀rọ̀ mo fẹ́ lè kúrò nílé ò ń di báàgì mọ́ mi lọ́wọ́ àlejò ẹni àbálejò mi. point of correction àlejò wa ni o gbogbo alájọ ń gbénu ilé. àlejò èmi àti ẹni fiancé mi ṣó ti ya wèrè ni. ẹ̀gbọ́n ẹ stop ẹ kò létò gbélé tẹ̀ ń ṣe yìí náà ṣọmọgán ṣẹwà inú ẹ̀gbọ́n mi ò tí ì yọ bó ṣe máa ń nínú fòfò bó ṣe máa ń bínú nìyẹn ọmọ kan ìwọ gbé ẹrù ẹ gbé lọ sínú yàrá mi wà níbẹ̀ for now tọkàn wọn bá ti balẹ̀ tí ọkàn wọn yọ dáadáa àwàjọ bá wọn sọ̀rọ̀ wọn á gbẹbẹ. sọ̀rí pórí ẹ ti dàrú náà sọ̀rí pé o ti ya wèrè ok mò ń bá ọmọ Winston mò ń lè jáde kúrò nínú ilé fiancé mi là ń sọ̀rọ̀ ń pẹ́ o ní pé kó mú ìvẹ́rù lọ sínú yàrá ẹ̀ àsìkìnìjọ́ no mò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ni because mò ń sọ̀rọ̀ ń sìn pàlejò mi o ní kó mú ìvẹ́rù lọ sínú ilé ẹ̀ ó dà kórìí ẹ ti dàrú ok look at me tó bá ti jẹ́ pé ìyá ẹ tó bí mi yẹn ló bí ẹ tó bá jẹ́ pé after tó bí mi tán òun náà bí ẹ tó dẹ̀jẹ̀ lé ẹ lórí tí mo bá ti gbé báàgì jáde sìn tó bá bí bàbá ẹ̀ rí fọwọ́ kan báàgì yẹn. ẹ dúró ó lè tó bẹ́ẹ̀ ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. bro ẹ̀gbọ́n ẹ mọ̀ pé mo yà wèrè díẹ̀ o ẹ mọ̀ mi ò ṣe ní gbogbo respect mo fún yín normally ọ̀làǹpọ̀ bí mi léyìn ni mo sán lórí ẹ mọ̀ mi you know me. gbàtà kéré mo ti deal pẹ̀lú ẹ severally mo pé mo yà wèrè tí wọn bá ń dàgbẹ̀yàn yọ̀wọ̀ jà ni mo fi ṣe mo kó pé kí n tó máa bẹ̀ ń bọ̀dà mo kọ̀ wọ́n pọ̀ mọ́ rẹ́ mi ti fẹ́ máa insult ẹ mo ṣe switch kò yín pọ̀ dénú mi bọ̀bọ̀ tó bá mọ̀ pé yàrá ìjà ẹ̀ àti mọ́mísì mi ló bí ẹ̀ tí o ṣe pé o express still birth nígbà tó bí ẹ pé doctor confirm ẹ dead kó tó di pé o sunkún jáde after 3 days tí bá ti fọwọ́ kan báàgì má fọwọ́ kan mi o kò sọ̀rọ̀ I'll show you the stuff I'm made of. Yeah, Bobby! Ẹsẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fura? Kí ló tó fura? Kí ló ṣẹlẹ̀ tó fura? Ó yẹ kára fún mi. Ara ó yẹ kára fún mi. Mo fún ara mi fa wàhálà sínú ayé ara mi.
ó yẹ kára fún mi because ọjọ́ tó ti dénú lé yẹn ló yẹ kára ti fún mi. ẹ mọ̀ wọ́n ẹ̀ṣẹ̀ release orin yẹn ní new song so mo ní kí n máa vibe sí kí n dá club. Vibes orin ọkàn ń dájọ́ mi ò ní choice. lọ́sàn-án gan. Plus mo ń bá yín jó sílẹ̀ nígbẹ́ kó àmójúbà sísí wa. At least ẹ ti bọ́ lọ́wọ́ phone call òru text messages láì ṣe extra cool. ìgbàsẹ́ ara rẹ̀ gẹ̀. ẹ wá máa wò ẹ̀gbọ́n mi ṣẹ́rí mo ní plan àti packages fún wọn. Okay. mo máa tọ́jú wọn máa bá wọn jẹ́ àwọn delicacies máa ṣe máa ṣe fún ọ débi pé ẹ máa bí mi pé ṣé ìwọ ló ń fẹ́ ni. ìyàwó mi ìyàwó ẹ̀ ni. right kò sí wàhálà ẹ má pẹ́ picture ẹ̀sìn wọn kò rí lásán gan-an ẹ mójú lọ sọ́jà filẹ̀ dání bọ̀ wọ́ ó ti yẹ yín kò sí sátìkò táwọn lè ṣe fàájì. What's it going on? Finally, my fiance, my wife to be, she's here. OKO MI. So happy to see you. I'm so happy. Same here. Oh, inú mi dùn dé pé orí fóònù ṣá láti máa ń sọ̀rọ̀ pa Fọláńdé here. Inú mi dùn o. Inú mi dùn. So now, no more distraction. No. Nothing like okay on phone, On video video. call. Nah. Wo, mi ìfẹ́ tí mo ìdíwá tí mo wá yìí, mo wá gbádùn ara mi ni. Wíwá tí mo wá sí Nàìjíríà yìí, mo wá gbádùn ara mi. Mi fẹ́ kí nǹkan kan kó disturb wa. Mo fẹ́ yẹ kó ní time fún mi 100%. Of course, I promise. Kò sí nǹkan kan tí mo ń ṣe. Kí lẹ́gùn mi ṣe tó lọ́wọ́ fara. I trust you. Course, I love you. I love you more. Ṣé àti tó délé ni? No, ilé mi jẹun mọ́. Àti wọnú estate wa. Okay. Don't worry, na you will like it. It's beautiful everywhere. Àti ìgbà area yẹn wà peaceful. Ó wà peaceful. Ẹ wo, Nàìjíríà ti change gan o. Ọ̀nà ló dáa tí náà dáa yìí.
ẹ̀gbọ́n mi mo kí yín kú oríire àná gidi gbalẹ̀ mú. ẹ má bínú sí mi o ẹ má bínú ẹ wò kọ́ tí mo rí o ẹ rí kọ́ tí mo rí o ẹ dúró ẹ wọ bí lẹ́gẹ̀ ṣe máa ń ṣe a very beautiful girl. ẹ sì mọ bá mi ṣe 360. bá mi yí 360. yí 360 ìyá mi mọ́ ti yéé ẹ̀gbọ́n mi. ẹ wo mo ṣe mọ̀ ní tí ẹ ṣe ń ṣe extra cool lálẹ́ ni. ẹ jọ ọmọ ṣàfẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ pọ̀ ìjọ torí Ọlọ́run ṣe rí ìyàwó yín bó ṣe wáyé ẹ má jọ dá jáde o. ṣé láwọn boys tó wà nísàlẹ̀ níbi ròbí ẹ wọ́n máa dọ́gbọ́n wọ bàtà orí ibú kan bíi mọ́là kí ìrìn àjò bàtà màsájí ń ṣù irọ́ ló ń pa obìnrin olóbìnrin náà wá kiri o. òru ẹ rí wọn àárọ̀ wọn lọ́wọ́ ń jọ irọ́ ẹ ṣàjọ ẹ bá mi máa fi kẹ́ ẹ nǹkan. àǹtí àbáyé ń jẹ́ pẹ̀lú tọ́jú mi ò ṣe rí sẹ́ mo ní plan ṣọ́ọ̀tì jẹun. no kò tí jẹun torí oúnjẹ náà mo fẹ́ sọ̀rọ̀ sí because Ọlọ́run ò fẹ́ jẹ rice ṣé you understand kó tó máa ń jẹ náà nìyẹn so Ọlọ́run kàn fẹ́ African food lòun fẹ́ jẹ. ẹ má wọrí gbéra tẹ bá wọ kíchìn yẹn mo ti ṣe ẹ̀gúsí ọ̀gbọ̀nọ̀ ẹ̀fọ́ rírò kò sí nǹkan tí mi ò tí ì ṣe ẹ wò àti mi ò ṣe rí sẹ èmi á máa bọ yín bọ̀dá mi yín ni kẹ́ lọ múra torí nǹkan tí mo fẹ́ fi bọ àǹtí ní alẹ́ ẹ lọ múra o Ọlọ́run má jẹ́ kẹ́mi bọ́ sí o. ẹ múra o ní o àǹtí ẹ mọ̀ kan ẹ̀yẹ wọlé freshen up ẹ look fine you can set dining and that is it ṣé ti yẹ mi wà bros èmi máa wọlé máa mú shirt tí bá ti set dining tán mo ń jáde overnight. why. ara kò sí bàbá ilé ẹ jà sẹ́nigbẹ̀ ẹ jà wọnú pálọ̀ inú kitchen ẹ jà wọnú yàrá mi. kí ló ń ṣẹlẹ̀ ẹ balẹ̀ jẹ́. o ní wálé. ẹ má jẹ́ wálé àti mi. ẹ máa tọ́jú o. ẹ káàbọ̀ sínú gbádùn. èmi máa bá yé yín jẹ́. èmi mo sọ bẹ́ẹ̀ máa bá yé yín jẹ́ pẹ̀lú gbádùn. ẹgbẹ́ mi ga sún. ìbò tí wàá burú ẹ yìí ó fọ́ ní gan o. padà lọ wo èrè ni ẹ̀rọ inú ẹ̀kọ́ ń dùn tọrọ yẹn. I'm happy to. Who is that? Bọ̀dá mi èmi ni. Daniel, kí ló ṣẹlẹ̀? Mo ní kí n wá kí àǹtí Sewa ní bóyá wà okay. Uncle Daniel. Ma? Mo wà okay, mi need anything. Okay, ariwo yín tí mo gbọ́ ẹ ni mo ṣe fi hàn pé bóyá ẹ máa need anything. No, mo wà okay, mi need anything. Nígbà wo ló ń pariwo? Mo rò pé mo gbáriwo ni, kò sí wàhálà. Daniel máa lọ yàrá ẹ̀. Ṣé lómi lọ́dọ̀ bọ̀dá mi? Kí ni mo fẹ́? Omi mímu mu mí nù. Ok, omi wà, mo ti mọ́ mi wọlé. Mo dẹ̀ ka yí tó wà ní fíríjì ó pé síbẹ̀ mi ò mọ̀ gbà tẹ́ mú mi. Ó dàrọ̀ Daniel. Àníṣe wa kẹ́sùn dáadáa sleep tight ṣe gbọ́. Ẹ ṣé. All right. Bọ̀bọ̀ máa jẹ́ kó sinmi wá. No, naturally jẹ́ ọkọ. Ọdún mi ní lọ́wọ́. Ọkọ wa kí ẹ. Owó ní ṣe. Mercy, oh my God. Oh my God, oh my God. Ṣé ká ti wá gbọ́ pé mo ti torí obìnrin mo dẹ̀ pa àbúrò mi táwọn èèyàn ní padà dá mi lẹ́bi? Ṣẹ̀wà, àbúrò obìnrin olórí burúkú rẹ̀ Ṣẹ̀wà. O lójú tí o ní ojú tí o tún wà. Okay. I know what to do. Because anything bá ṣẹlẹ̀ ń sìn, èmi làwọn èèyàn máa padà blame pé okay, ṣé o lè fọ obìnrin lé àbóbìnrin tí ó ti padà ya wèrè ẹ mo ṣe ń dá sọ̀rọ̀. Adé ṣe wá wọn kọ́ tó padà sọ mí dì mo dẹ̀ padà ya wèrè torí obìnrin. Okay. Aláti ṣe mi, a máa ti ṣe ààrẹ. Ìlà òun ti ṣe kìí sí. Ọmọ ìyá méjì ní gbólóhùn ọ̀sán nítorí obìnrin gbẹ̀gẹ̀rẹ̀ fẹ́ nìyàn. Gbẹ̀gẹ̀rẹ̀ àmúná ọmọ ìyá méjì bí láwọn ti ṣe yìí sí. Ọmọ ìyá nítorí obìnrin.
Mọ̀ṣọ́wá. Mo fẹ́ rí ẹ. Ṣọwá bá ó gbọ́ mi náà. Mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. Daniel, it's in pay me, Joe. What do you want to see her for? Èmi ni mo fún rárá mi mú ọmọ ìwọ́nú lé going to 3 years ni mo fi ń bá ọmọ ìsọ̀rọ̀ lórí fún tó mọ̀ sí ó fún rárá ẹ complain pé ṣé nǹkan tí mo ń ṣe make sense pẹ̀lú obìnrin. So mo ra ticket with my added money fún mo dẹ̀ lọ pick ẹ ní airport wá sínú ilé fún rárá mi. Tí o bá sí respect fún mi àṣà ìgbọ́n sábúrò wọn mo rò pé mo ní respect bẹ́ẹ̀ mo dẹ̀ ní ṣe lórí ọmọ yìí nínú ilé mi. Daniel. Sewa, show you go stupid. Show you real ó ti dàrú. So ìwọ fẹ́ dájálẹ̀ láàrin ọmọ ìyá méjì àná. Irú obìnrin tó rí. So bó ṣe rírò irú obìnrin tó jẹ́ ni. Kálí mi mọ̀ pé irú obìnrin ni. Ṣé o kàn máa kọ́ sí ẹ̀? Ọ̀rọ̀ ṣe yẹn kò yẹ kó wọlé. Ètí ń dùn yàrá. Mo fẹ́ kí n gbà ẹ́. Fẹ́ kó dájú wá. Kí ni gbogbo eléyìí? Ní oṣù fún wa pretend fún mi ni kí ni túmọ̀ eléyìí? Adéṣẹ́wà. Adéṣẹ́wà. Kí ló ṣe fún ẹ? Kí ló ṣẹlẹ̀? Adéṣẹ́wà. Daniel! Daniel! Kí ló ṣẹlẹ̀? Adéṣẹ́wà. Kí ló ṣẹlẹ̀ kọ́? Kí ló ṣe fún Adéṣẹ́wà? Kí ló ṣe? Kí ló fi ṣe? Kúrò jáde! Ṣẹ́wà! Kí ló ṣe fún ọ̀hún? Wọ́n ní kí n bẹ̀rẹ̀ ṣẹ́wà. Mo ní kó kúrò. Ó fẹ́ ṣẹlẹ̀ kò sí oṣù bò ń bẹ̀rẹ̀ lọ́wọ́ pé. Kí ló fi gbọ́ ọ̀dẹ́ sọ pé kí ló kọ́ lọ pé bẹ́ẹ̀ ni? Èmi fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ́ bá sọ ọ́n. Ṣẹ́wà. Adéṣẹ́wà kúrò. Àbúrò ṣe kéèké ìkẹ́kọ̀ọ́ ọkọ̀. Ṣẹ́wà kúrò àdì. Àgọ̀tẹ́ ìdàpọ̀ yóò. Ṣẹ́wà ojú mi kọ́ lè dìde ní àwọn òbí ṣì. Ojú ẹ̀ wọ́n ló mú. Ojú ẹ̀ wọ́n kọ́ ló ń tó fi sùn. Ṣẹ́wà. Kí ló ṣe fọ́mọ yín náà?
she's carrying my baby. Why shall I feel it for me back? Tell her when you that she's carrying your baby. Tell me. Wow, you and I know that she's my fiancée. Oh God, yeah. Yeah. I know. No more, no more. What if I tell you that she might be carrying my baby? Yeah, we shock you, Abby. Are you saying ìwọ àti ẹni tí mo fẹ́ ẹjọ́ ní nǹkan papọ̀? Not once, not twice, not thrice, multiple times. And like what you expect. You freaking leave this house every morning. 6 a.m. Utijade. 6 p.m. Lumawale. You careless what she would eat. And you leave me in the house, as a chef, right? A full-grown man like me. Now sometimes she walks out of that room with a towel on and she goes into the kitchen and see the shape. I got blood running in my vein. What do you expect? Oh, set me up now. Yeah, I should even sue you for temptations. And continue version by that shape because I saw great shape and I saw things. Even times that I don't play Ludo. Come on. Stop playing the victim card right now because you and I know that I'm a grown-up man. Shape on my hair. And I did what I had to do. I did it severally. Daniel. Yeah. Daniel, you are my blood brother. Bọ́n ṣe bí mi tán níyàwó bí ẹ. No baby, no, yeah. So, ó sùn pẹ̀lú fiancé mi. Ẹjọ́ ní nǹkan papọ̀. Ó ti fẹ́. You are now saying mo jáde kúrò nílé. You got no vow on her. Oh, because kí n lè jẹ́yàn kò lè jẹ́yàn ni mo ṣe ṣiṣẹ́. You do that with your brother. Now listen. Stop this you're doing right now. God. Oh, Unsukun. You don't need it. See, it's very simple. That girl and I, we do not share any of the box feelings. Omo lo money. Omo ya kono la mejeji. To ba bolo we to boss wo mi no ebi wa na lo shi wa. Yeah. So listen to me carefully. Look at me. I'm a god. You turned yourself to become a cook. And you prepared fried rice, maybe fried fish because Olugbo like Eja. Then you pushed it towards me. Bruh. Ogbonje for Olugbo Jenny, man. Yeah. Just forget about it. Don't even try anything funny. To back me or try to share anything funny. Don't even look to lane. What jealous? Try it. Ó lè gbà mí látẹ̀yìn bó ṣe máa ń rí inú fíìmù. Tó bá jẹ́lẹ̀ gbé mi lọ́mọ àlè. Ẹni mo nífẹ̀ẹ́ dọ́kàndọ́kàn padà yọ mí jẹ́. Mo fi ìfẹ́ bá ẹ lò níṣe ló padà wá dà mí. Ìwà yìí ò dáa, ìgbésẹ̀ yìí ò bójúmu. Ìwà yìí ò dáa,
Hello. Báwo ni Nelson? Okay, wọ́n kọ́. Ṣé o mọ̀ wípé Daniel ń fi orí ọkà ọmú? Daniel ti gbàgbé pé mi ni mo made òun. Lẹ́ni tó jẹ́ pé láti ìgbà tí màmá mi ti kú, èmi ni mò ń tọ́jú ẹ̀. Èmi fúnra ara mi ni mo fowó ara mi raise Daniel. Okay, Daniel ti wá grow tó ń sìn. Èmi ni Daniel root sí. Ó ń root sí mi, right? Nelson, ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó máa ṣe sọ̀rọ̀. Ní méjèèjì ò lè máa bínú at the same time. Ọ̀rọ̀ yóò ní níyànjú báyẹn o. So tí mi ò. Lóòótọ́, mo mọ̀ pé wà burúkú ni Daniel. But then, àgbà máa ń gbà ní àgbà ní. So tí mi ò bá ṣe sùúrù, ó rò pa ṣì máa jọ wà báyìí. Ó rò pé mi ní ti bínú kí n ti bà nǹkan jẹ́, right? Okay. Nelson, as it is now, láti lè jẹ́ kí everything níyànjú, bóyá kí ẹ kọ́kọ́ lọ ṣe DNA test fún oyún yìí, so that ọ̀rá lè níyànjú. Ká lọ ṣe DNA test. Yes. Tó bá wá eventually jẹ́ pé Daniel lóyún ni, wàá dẹ̀ fi lélẹ̀ fún àwọn méjèèjì. Advice tẹ̀mí lè fún ẹ ní. Okay. Ọṣẹ. All right, take care, easy. DNA test. Ó dẹ̀ lọ jẹ́ pé Daniel ló lóyún. DNA test. Okay. Sewa. Sori pé obìnrin tí wọ́n máa fi ń ṣépè fóbìnrin ni ẹ́. Sori pé kì í ṣe alálùbáríkà obìnrin. Ìwọ. You wasted my time, my money. Mo fúnra mi fi owó mi ra ticket pé kó máa bọ̀ Naija. Kémi àti ẹ lè jọ plan life. Káwọ́ bá ṣe máa bẹ̀rẹ̀ sí ní gbé nígbé tọkọ-tìyàwó. So next thing tó máa ṣe fún mi ni pé ìwọ àtàbúrò mi ẹ jọ ń bára yín lájọṣepọ̀. Ó wá fi mọ lórí ìyẹn nìkan olóyún. Àbúrò mi ló lóyún tó wà nínú ẹ̀. Ẹlẹ́dàá mi á fìyà jẹ. Ṣé o mọ ibi tí mo ti ń bọ̀? Hospital ni mo ti ń bọ̀ nsìn. Wọ́n lé mi kọ́ ni mo lóyún tó wà nínú ẹ̀. Adéṣẹ́wà, ẹlẹ́dàá mi á fìyà jẹ. Mi ò ní jẹ́ kí wọ dá wàhálà lẹ̀ láàrin mi àtàbúrò mi. Tóun bá sọ pé òun ò gbọ́n tó lóun fẹ́ gẹ̀ṣẹ́ obìnrin, èmi ò ní jẹ́ kó jẹ́ pé wọ́n ló máa dá wàhálà lẹ̀. Inú ilé mi rẹ̀ máa fi everything lẹ̀ fún yẹn. Èrè tó fẹ́ jẹ látọ̀dọ̀ mi ló jẹ yẹn. Tó bá rù rí ò ní sọ̀rí. Ṣé o máa ṣe o? Ṣáyé mojúbò máa bẹ̀ ẹ́ wò. So, látọjọ́ yìí, ó kọ̀ wọ́n kó fojú ọmọ líle mi gbolẹ̀. Pẹ̀lú gbogbo ìlàkàkà mi lórí ẹ̀, gbogbo mo ṣe máa ń bẹ́gbọ́n mi jàjàkadì lójoojúmọ́, ó kọ̀ wọ́n kó embarrass mi. So nígbà tí wọ́n mọ̀ wípé ìwà àtẹ̀gbọ́n mi ti jọ ń ṣe wọléwọ̀de tẹ̀ ń nara yín, ẹ̀ ń nẹ́ra yín frequently, kí ló dé tó ṣe sọ fún mi tèmi àti ẹ̀tújọ́ ń ṣe? So now, you're telling me pé mi kọ́ mo lóyún inú ẹ̀? No, ìwọ ló lóyún o. Ó yà wèrè. Ṣé wọ́n wo wèrè lẹ́yìn ni? Ṣé ó ní burúkú bá ẹ ni? Ṣé DNA result kọ́ lélẹ̀? Result kọ́ lọ́sẹ̀.
lórí sọ̀tọ̀ ilé. Tí bá dáwọ́ márùn-ún ìlú ẹ̀ lójú. Ó ti ẹ̀ ti dà. Ayálégbé ni mí lóòótọ́ tẹ́lẹ̀. Ó ti dà wá ẹ̀. Ṣorí, I will leave this place for both of you. Ẹ jọ máa gbé ní lọ́kọláya. Ó ti yẹ, orí burúkú bá ẹ̀. Òṣì bá ẹ̀. Mọ́ mi lẹ́yìn. Ẹ jọ máa gbé ní lọ́kọláya. Èmi á kú ẹrù mi. Kí ló ti bí lọ́wọ́ fún? Mi ò yẹ lẹ́yìn tó yẹ kó di èmi lọ́tọ̀. Mo ti ṣẹ̀ sí yín gan. Mo kí mo ti ṣe wá wò. I've been rude to you. I was carried away. Olórí burúkú obìnrin tẹ́ gbé wálé. Ilé níní tó fẹ́ gún wa níyàrí. Nísìnyí tí mo ti find out lóòótọ́. Pé mi kọ́ ni mo lóyún inú ẹ̀. Mo yọ̀ǹda ẹ̀yin méjèèjì. Sísú ẹ̀pẹ́ ilẹ̀ lóyún. Ẹ máa bèrè àníyàn yìí lọ. What are you saying? What? Lọ ṣe DNA test and wọ́n confirm ẹ fún mi pé mi kọ́ mo lóyún inú. Daniel, hospital ni mo ti ń bọ̀ nsìn. Wọ́n sọ fún mi pé mi kọ́ ni mo lóyún tó wà nínú ẹ̀. Sewa! Ta ló lóyún tó wà nínú ẹ̀? No. So, èmi kọ́ ni mo fún ẹ lóyún, àbúrò mi kọ́ ló lóyún tó wà nínú ẹ̀. Ta ló lóyún tó wà nínú ẹ̀? Tí o bá sọ ẹsẹ̀ mi lẹ̀ ń sìn. Sọ ẹsẹ̀ yẹn lẹ̀ ń sìn. Sọ ẹsẹ̀ mi lẹ̀ kọ́kọ́. Ẹ má lọ bá mi lé o, torí ọlọ́pàá. Jọ̀wá. Ara mi ìlú wa. Má dojú tẹ̀bí mi, má bẹ̀bí mi lórúkọ jẹ́. Jọ, sọ fún mi, ta ló lóyún? Ẹ mo sọ ní àdúrà. Look at me. Ṣọmọ pé mi àti ẹ àjọ pa obì tó láwẹ́ mọ́ nínú ilé yìí. Okay, mo ń béèrè lọ́wọ́ ẹ ń sìn. Ta ló ní oyún tó wà nú ẹ? Ayé mojú bá ń ṣọmọ ilé òótọ́. Jọjọ olórí burúkú ni ẹ. Mẹ́ni tó fún ẹ lóyún. Sọ̀wá méjèèjì tó wà nínú ẹ. Tí bá tiẹ̀ tẹ́ bú ẹ lọ́fun, ọ̀fẹ́ ajá. Ta ló fún ẹ lóyún? Ó sì. Ṣé mi ò ní lọ pé ọ̀rọ̀ rẹ̀? Olórí burúkú rẹ̀ ẹgbẹ́ ta ló lè. Wọ́n ní kò ní ṣó. Ẹ dákun. Níṣó. Bóyá lọ́lẹ̀ gbalasa ṣé o gbọ́ mi ni mo ní kò lọ́lẹ̀ ṣé tí ń dùn ọ ni. Ẹ dákun. Wọ agbókè olúmadé jẹ gbẹ̀yìn. Ṣé mo wí fún ọ? Ṣé mi ò wí fún ọ? Mo bẹ̀ yín. Ẹ dákun torí Ọlọ́run. Máa lọ ẹjẹ ni. Ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tẹ̀ ẹ dákun. Mi ò jẹ mi rárá. àwọn couple kan wà ń tàṣà wọ́n lọ sí hotel wa ó dẹ̀ kí wọ́n ní interest nínú game yẹn. Mr. and Mrs. You're sitting before a lie detector. Any question that comes your way, you either say yes or no. Any attempt for you to say, okay, I'm not doing it again, means death.
physical attack. You are sick upstairs. What do you do for a living? Clean and forward it. Have you ever cheated on Mrs. Dada? Never. Ṣebí nígbà tí mo bèrè Mattel, ó sọ pé mo fẹ́ tẹ́. Ó tún ní kí n bèrè Chivita. Tó bá gbọ́ kọ́ ọ́dà ẹni tí ó bá ní. Má jẹ́ kó mọ̀ pé ìwé gangan ìyàwó ẹ̀. Mi ò like máa sọ part story because mi ò like èèyàn máa pity mi. Feed him. Shut up. Embarrassment is better than you. That's a robber. What do you do for a living? Another will say, yes, I'm a robber. You, what do you do for a living? Nothing. Go and find a living. Become a thief one day. Hello, Mr. Dada. I told you, if you disobey me, you will die. Shut up! I want to die. My third leg was dangling between my laps on the streets of Lagos. Shoot. Má sọ mí dopò ọ̀sán gangan mò ń bẹ̀ ẹ́ ni. Bí ó sówó, fáàrí ó sí. Kí ni source of income yìí? Real estate ni mo ń ṣe sá. Mo ń ralẹ̀, mo dẹ̀ ń talẹ̀, mo ń talẹ̀. Ìyàwó mi. Ibo ló dà tẹ́ kó sáṣọ pupa láìṣiṣọ́. Àgbà mẹ́ta tó mọ̀ díẹ̀ ta òun ní ìdí aṣọ tí mo wọ̀. Wọ́n ní òun dáadáa sí. Ó lè ṣe wàyí. Ó ní sùúrù. Kò fẹ́ nìyẹn, nǹkan tọ́kọ bá ti lóhùn ò fẹ́, kò fẹ́ nìyẹn, ó máa gba nǹkan tó bá fẹ́ ni. Ẹ bá mi bẹ̀ kó má kú bá mi. Kí n wá fi nǹkan tó ṣẹlẹ̀ lánàá tó di ìtàn lẹ́nu kí n fi hàn. Balẹ̀. Ìwọ àti Sisi Anjola àbúrò ẹ̀ ó ní àwọn kọ̀ọ̀kan tẹ́ ń fi pamọ́ fún mi. Èmi ni mo ṣokùnfà bó ṣe lóyún ẹlẹ́ẹ̀kejì fún. Mo gbọ́kọ mi rẹ́ mi ò gbọ́kọ mi rẹ́ mo ṣépè fọ́kọ mi ò ṣépè fọ́kọ mi báwo ló ṣe kàn ẹ́. Ǹtẹ́ ń wá nídìí akọ̀ṣù ẹ má kàn nídìí ìwúra o. Tó bá ti lè tó àsìkò ìpèsè yìí, mo gbọ́dọ̀ wálé láti wá ṣe. Mo ṣèlérí fún ẹ pé mi ò ní fi. See what we have here. OKO MI. See, I just got engaged. I'll be right back. Checking rent. I just got engaged. Can you explain what is going on? What's going on? Tobati Arola, Mawari, Mama explain everything for her. It's a long story, okay? Did you propose to her? Babe, kí ló ṣàbúrò ẹ̀ náà? Dànù jàre, ṣé orí bó ṣe wà ẹ́? Bá ti fa nǹkan ẹ̀ bẹ́yẹn bó ṣe máa ń ṣe ni. Fa nǹkan? Ń fagbáná? Something like that. Ẹ wá ń wòran. Kí la dé má ṣe? Tó bá lọ jájà nǹkan. Ọjà bíi tí bá gbaná ọjà ṣójọra wọn ni. The thing is, bó ṣe wọlé yẹn mo ti rójú ẹ̀ pójú ẹ̀ pọ́n. So mo ti mọ̀ pé rákò ti fa nǹkan nìyẹn. Mo ṣe sáré discharge. Èèyàn ò dẹ̀ lè wá mọ̀ o. Sometimes èèyàn kì í mọ̀. Hey! You have to be fine girl.